Ambassador Dare Bejide ni olùdíje fúnpò gómìnà ìpínlẹ̀ Ekiti lábẹ́ ẹgbẹ́ ADC. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ti kéde Ambassador Dare Bejide gẹ́gẹ́ bí olùdíje wọn láti díje fúnpò gómìnà ìpínlẹ̀ Ekiti. Oṣù kejì ọdún 2026 ni ètò ìdìbò ọ̀hún yóò wáyé. Bejide, ẹni tó jẹ́ aṣojú orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Canada, ló ní ìbò tó lé ní 15,000 nígbà tí olùdíje tó súnmọ́ ìyẹn ọ̀jọ̀gbọ́n Kọ́lápọ̀ Olúṣọlá Ẹlẹ́ka ní ìbò 12,000 amòfin Fẹ́mi Adégbèlé tóun náà jẹ́ olùdíje ní ìbò tó lé díẹ̀ ní 9,000 nígbà tí ẹni kẹrin ìyẹn Ọ̀túnba Emmanuel Fáyọ̀sé ní ìbò tó dín díẹ̀ ní 3,000 tí ẹni karùn-ún Apostle Ayọ̀délé Adésùà sì ní ìbò 145. Alága ìgbìmọ̀ tó ṣàkóso ìdìbò abẹ́lé ọ̀hún sẹ́nitọ́ Patricia Naomi Akwashiki, ẹni tó kéde àbájáde ìdìbò náà níwájú àwọn òṣìṣẹ́ àjọ INEC àtàwọn ọlọ́pàá, sọ pé àwọn fagilé ìdìbò láti ìjọba ìbílẹ̀ Ẹ̀múrè nítorí pé kò lọ déédé. Bẹ́ẹ̀ ni wọn kò ka ti ìjọba ìbílẹ̀ Ìléméje àti Ọ̀yẹ́ Èkìtì. Ó gbóṣùbà fún gbogbo àwọn olùdíje fún bí wọ́n ṣe fààyè gba àlàáfíà. Bẹ́ẹ̀ ló kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ní gbogbo ìjọba ìbílẹ̀ 16 ìpínlẹ̀ Èkìtì fún ìfọwọ́sowọ́pọ̀ wọn.